Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wọ̀ wọ́n àgbẹ̀yìnga ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti rí ọjọ́ àìkú èyí tí ó gbẹ̀yìn nínú oṣù karùn-ún, oṣù oore ọ̀fẹ́. Ògo ni fún orúkọ mímọ́ yín o, fún oore ọ̀fẹ́ ńlá ńlá tí owó kò lè rà yìí. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí, ẹ jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ o. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àìkú ọjọ́ karùndínlọ́gbọ̀n. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ọ̀nà máa ń wà nígbà gbogbo, ọ̀nà máa ń wà nígbà gbogbo. A mú àkọ́sórí wa nínú ìwé Máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàléníogún. Máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàléníogún. Jésù sì wí fún un pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Máàkù bákan náà orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàléníogójì títí dé ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Ìwé Máàkù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàléníogójì títí dé ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ láti ọdún 12 tí ó ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn, bẹ́ẹ̀ ni kò lè mú un láradá láti ọwọ́ ẹnìkan wá o. Ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀ lọ́gán. Ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì gbẹ o. Jésù wí pé, ta ni ó fi ọwọ́ kàn mí? Nígbà náà ni wọ́n ṣẹ̀ Pétérù àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wípé, Olùkọ́ni, àwọn ènìyàn há ọ ní ààyè, wọ́n sì ń bìlù ọ́. Ìwọ sì wípé, ta ni ó fi ọwọ́ kàn mí? Jésù wípé, ẹnìkan fi ọwọ́ kàn mí nítorí tí èmi mọ̀ pé àṣẹ jáde lára mi. Nígbà tí obìnrin náà sì mọ̀ pé òun kò farasin, ó wárìrì, ó wá, ó sì wólẹ̀ níwájú rẹ̀, ó sì sọ fún un ní ojú àwọn ènìyàn gbogbo nítorí ohun tí ó ṣe, tí ó fi ọwọ́ tọ́ àti bí a ti mú un láradá lójú kan náà. Ó sì wí fún un pé, ọmọbìnrin, tújúká, ìgbàgbọ́ rẹ mú ọ láradá, máa lọ ní àlàáfíà. Wàyí ẹ tẹ́tí bẹ́ẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní. Mi ò gbàgbọ́ pé ohun kan kò ṣeé ṣe. Ìdí ni pé tí mo bá ní kí ẹnìkan ṣe nǹkan tí ẹni náà bá sọ pé kò ṣeé ṣe, màá lọ lẹ́sẹ̀kẹsẹ̀ sọ́dọ̀ ẹlòmíràn tí ó lè ṣe é. Nígbà tí a ń kọ́ ìlú ìràpadà, àwọn kan sọ pé kò ṣeé ṣe láti kọ́ ilé kan láàrin ọjọ́ 7, ṣùgbọ́n a ṣe o. Wọ́n tún sọ pé ilé náà yóò wó láìpẹ́, ṣùgbọ́n ó ti dúró fún 40 ọdún ó kọjá báyìí. Nígbà náà wọ́n sọ pé nítorí ó jẹ́ ilé kékeré ni ilé alájà yóò gba ọ̀pọ̀lọpọ̀ oṣù láti kọ́. Àmọ́ ṣá, a kọ́ ilé alájà láàrin ọjọ́ 18. Wọ́n tún sọ pé ilé náà yóò ṣubú láìpẹ́, ṣùgbọ́n ó ti dúró lẹ́yìn 30 ọdún báyìí o. Ní àwọn àkókò wọ̀nyí, ohun tí a ní láti ṣe ni láti wá ọ̀nà láti lo àkókò méjì papọ̀. Àwọn òṣìṣẹ́ ń ṣiṣẹ́ níbẹ̀ lójú ọjọ́ àti ní alẹ́. Nípa bẹ́ẹ̀, ohun tó yẹ kí ó gba ọjọ́ 2 láti ṣe, ó gba ọjọ́ kan ṣoṣo. Pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́, a ṣàṣeyọrí o. Èyí ni mo pè ní ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ látòkè wá. Láì náání bí ó ti dàbí pé nǹkan náà kò ṣeé ṣe tó, tí o bá ní ẹ̀mí mímọ́ tí o sì pinnu láti ṣe ohun náà, ọ̀nà yóò wà nígbà gbogbo. Lọ́pọ̀ ọdún sẹ́yìn, mo wà ní orílẹ̀-èdè tó jìnnà kan láti wàásù níbi ìsìn ẹ̀mí mímọ́. Ilé tí a lò fún ìsọjí náà jẹ́ ibi tí a yá. Nítorí náà, kí n bàa lè ní ibi tí mo lè dúró láti gbàdúrà ṣáájú ìsọjí náà, mo ní láti mú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ń ṣiṣẹ́ bí ilé. Bí mo ṣe ń sọ̀kalẹ̀ nínú mọ́tò náà láti lọ wàásù, àti bí àwọn tó ń lànà ṣe ń pa ọ̀nà mọ́ fún mi láti kọjá, obìnrin kan tó yàgàn tí kò ní ọmọ fún ọdún púpọ̀, ó sáré lọ sí ibi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà, ó sì jókòó níbi àga tí mo ti ṣẹ̀ṣẹ̀ dìde. Àwọn òṣìṣẹ́ tó lànà yìí sáré tẹ̀lé obìnrin yìí, wọ́n sì lé e jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n obìnrin náà kò bìkítà, nítorí pé ó ní ìgbàgbọ́ pé tí òun bá ṣe bẹ́ẹ̀, òun yóò rí ìyanu rẹ̀.
ó ní ìgbàgbọ́ pé Ọlọ́run yóò fún òun ní ọmọ ìyanu bí òun bá lè jókòó nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà. Ó sì lóyún o ní oṣù náà. Obìnrin onísun ẹ̀jẹ̀ nínú bíbélì kíkà wa tòní, ó ní láti pinnu láti má bìkítà fún gbogbo ìdènà láti má fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ Jésù. Nígbà mìíràn o dojúkọ ìṣòro láyé, ṣùgbọ́n o gbọ́dọ̀ mọ̀ pé nípa ti Ọlọ́run, pẹ̀lú Ọlọ́run kò sí ohun tí kò ṣeé ṣe o. Gbẹ́kẹ̀lé kí o sì má rẹ̀wẹ̀sì. Yóò la ọ̀nà níbi tó dàbí wípé kò sí ọ̀nà. Wàá sì jẹ́rìí nípa ohun tí ò ń là kọjá. Kókó ọ̀rọ̀ pẹ̀lú Ọlọ́run, ọ̀nà yóò wà nígbà gbogbo. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú mi, gbogbo ibi tí ó dàbí wípé kò sí ọ̀nà, Olúwa fi àánú lànà fún mi. Jẹ́ kí ọ̀nà kí ó wà. Lànà fún mi níbi tó dàbí wípé kò sí ọ̀nà, kí o sì fún mi ní ẹ̀rí. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.